ọpẹ́ o àgbébọn mẹ́rìndínlógún lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn tẹ̀ lẹ́kìtì. ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì ti tẹ ó kéré tán àwọn àgbébọn mẹ́rìndínlógún báyìí ní kété tí wọ́n dé ìpínlẹ̀ náà láti ìpínlẹ̀ kwara tí wọ́n ti ń bọ̀. adarí ẹ̀ka ìròyìn fájọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni abiodun adeleye ṣàlàyé pé ṣe ni wọ́n rí àwọn àgbébọn náà pẹ̀lú màálùú wọn ní oko kété nílùú ìsàn èkìtì níjọba ìbílẹ̀ ọ̀yẹ́ nípínlẹ̀ náà. àgbọ̀ pété ni àwọn ará agbègbè náà wà nínú ìbẹ̀rùbojo pẹ̀lú bí wọ́n ṣe fòfin gbé àwọn afurasí náà. àmọ́ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ni àwọn sá kúrò nípínlẹ̀ kwara pẹ̀lú bí wọ́n ṣe ń ṣekú pa àwọn agbébọn nípínlẹ̀ náà báyìí. lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn afurasí mẹ́rìndínlógún ọ̀hún ọwọ́ tùlùtùlù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 7, àwọn oògùn abẹnugọ̀ngọ̀, káàdì ìdánimọ̀ àwọn fìjìláńtẹ́ 3 àti àwọn màálùú onímàálùú ni wọ́n rí gbà padà lọ́wọ́ wọn. àjọ àmọ̀tẹ́kùn ti wá yọ̀ǹda àwọn afurasí ọ̀hún fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Rapid Response Squad nípínlẹ̀ náà fún ìwádìí kíkún.